èyí ni nǹkan àràmàǹdà méje tó ṣẹlẹ̀ lásìkò tí wọ́n bí ànábì Muhammad. Ní gbogbo ọjọ́ 12 oṣù Rabiul Awwal ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù mùsùlùmí káàkiri àgbáyé máa ń ṣe àyájọ́ ọjọ́ ìbí ànábì Muhammad, kí ìkẹ́ àti ọlá Ọlọ́run máa bá a. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ṣe sọ, ọjọ́ ajé ọdún 570 ni wọ́n bí ànábì nílùú Mẹ́kà lórílẹ̀‐èdè Saudi Arabia. Ìdílé ọ̀gbẹ́ni Abdullah bin al-Muttalib àti Amina bin Wahab ìyàwó rẹ̀ ni a bí ànábì Muhammad sí. Bàbá ànábì Abdullah ti kú kí Amina tìyàwó rẹ̀ tó bí ànábì. Ọdún 675 lẹ́yìn ọdún 5 tó bí ànábì ni Amina tìyá rẹ̀ náà dágbére fáyé. Àwọn onímọ̀ nípa ẹ̀sìn Islam Malam Nasifi Al-Komowi àti Malam Bashir Sheikh Tijani Zango Barubari ṣàlàyé fún iléeṣẹ́ ìròyìn àwọn ìṣẹ̀lẹ̀ ìyanu tó wáyé nígbà tí wọ́n bí ànábì. Malam Nasifi sọ pé lára àwọn ìṣẹ̀lẹ̀ ìyanu tó ṣẹlẹ̀ ní odi Kisra tó wó lulẹ̀ lásìkò tí ànábì Muhammad wà nínú oyún. Oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀, fún àpẹẹrẹ odi ìjọba Kisra tí kò sẹ́ni tó lérò wípé ó lè wó lulẹ̀ àyàfi táwọn òkú kan bá jí dìde wó lulẹ̀ lásìkò ìbí ànábì. Sheikh Nasifi Al-Komowi ní ìṣẹ̀lẹ̀ ìyanu míì tó tún ṣẹlẹ̀ lásìkò ìbí ànábì ni pé Amina tìyá rẹ̀ kò rọbí rárá lásìkò tí ó fẹ́ bí ànábì. Ó ní èyí jẹ́ ìyàlẹ́nu fáwọn aráàlú pẹ̀lú ìṣòro táwọn aláboyún máa ń kojú lásìkò tí wọ́n bá fẹ́ bímọ. Sheikh Nasifi ní ìyá ànábì sọ pé òun rí ìmọ́lẹ̀ kan tó ń tàn káàkiri àyíká ibi tóun bí ànábì, débi wípé kò sí òkùnkùn kankan lágbègbè náà. Malam Nasifi ní ìmọ́lẹ̀ náà tàn sójú ìyá ànábì débi pé ó lè rí àwọn orílẹ̀-èdè àgbáyé tó fi dé Basra àti Syria. Bó tilẹ̀ jẹ́ pé ìlú Mẹ́kà ló wà, ìmọ́lẹ̀ náà pọ̀ débi pé Amina ti lè rí àwọn ilẹ̀ míì káàkiri ayé. Lára àwọn ìṣẹ̀lẹ̀ ìyanu tó tún wáyé lásìkò ìbí ànábì ni pé àwọn áńgẹ́lì, àwọn ìránṣẹ́ Ọlọ́run àtàwọn obìnrin láti Paradíṣe kórajọ pọ̀ láti dunnú lórí ìbí ànábì Muhammad. Malam Nasifi ṣàlàyé pé àwọn obìnrin mẹ́ta kan ṣàbẹ̀wò sí Aminat ṣáájú àsìkò tí yóò bí ànábì. Aminat sì béèrè lọ́wọ́ wọn pé níbo ni wọ́n ti wá. Wọ́n sì dá lóhùn pé àwọn wá nítorí ọmọ ńlá tí yóò bí sáyé ni. Ìyá ànábì tún béèrè lọ́wọ́ wọn pé ta ni wọ́n gan-an. Wọ́n sì sọ fún pé àwọn ni Àsíyà ìyàwó Fáráò àti Mariam ìyá òjíṣẹ́ Ọlọ́run Isa. Malam Nasifi ní àwọn obìnrin láti Paradíṣe ni wọ́n. Sheikh Nasifi tún sọ pé nǹkan àràmọ̀ǹdà míì tó tún ṣẹlẹ̀ ni pé ànábì fi iwájú orí rẹ̀ kan ilẹ̀ lásìkò tí wọ́n bí tán. Kété tí ìyá rẹ̀ bí tán ni àwọn èèyàn ṣe àkíyèsí wípé ó fi iwájú orí kanlẹ̀ tí ó sì dọ̀bálẹ̀. Ó dọ̀bálẹ̀ nígbà méjì, ó sì sọ pé Allahu Akbar. Lẹ́yìn náà ló sálámọ̀. Saida Amina sọ pé òun gbé ọwọ́ rẹ̀ sókè, ó sì sọ̀rọ̀ bó tilẹ̀ jẹ́ pé òun kò mọ nǹkan tó sọ. Lẹ́yìn náà ni ó sin, ó sì dùbúlẹ̀. Nígbà náà ló sunkún bí ọmọ tuntun. Sheikh Nasifi fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn èèyàn àwùjọ Zomar ṣàlàyé pé balùwẹ̀ ni wọ́n bí ànábì sí. Wọ́n bí ànábì, wọ́n sì wẹ̀ fún un. Kò sì sí onígbàjámọ̀ kankan tó rí ìhòòhò rẹ̀. Bákan náà ni wọ́n tún tètè gé ìwọ̀ rẹ̀. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sábàlá àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Jígí alára ìkànnì inú mọ́ gbogbo ẹsẹ̀. Ọ̀dùnmọ́wá ìkànnì jígí alára. Ètò tó fún mi lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọ̀dùnmọ́wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọ̀dùnmọ́wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.